ẹ jẹ́ kí n máa kí gbogbo ọmọ Yorùbá jákèjádò àgbáńlá ayé níbikíbi tí ẹ bá ti láǹfààní láti máa gbóhùn mi. Arínúmọ̀bí owó ọ̀rọ̀ ló tún dé tí ó tún máa sọ lówó ẹ̀ ní màsọ̀màsọ̀ Akandọ̀rọ̀ Awíkonko lórúkọ mi. Àjàó àrò ni mi Awíkonko aṣọ lójú ọlọ́rọ̀ gbọ́lọ́rọ̀ bá gbọ́ kí n bàbá ńlá bàbá ọlọ́run ṣe. Ẹ̀kẹ́ ni mi ò máa dún fọ́tilé òtítà lé ni mi ò máa rẹ́rù mọ́ sọ. Ayé yín rè ọmọ yẹkuyẹku ọ̀gẹ̀dẹ̀ ọmọ yẹdùyẹdù yín tó fún pin bẹ́ẹ̀ gbòòwò nìyí ọmọ yẹnuyẹnu. Ẹ rí mi báyìí Yorùbá níjó tó bá káni lára làádì kúkú jó. Àwọn náà ló ní bálágbẹ̀dẹ̀ bá ń lorin lójú kan láì síwọ́ àmì bẹ́ẹ̀ ẹ káàbọ̀ padà Yorùbá ronú Yorùbá ronú orin Gbẹ́ngà Adébóyè nù. Bàbá wa àgbà òṣèré nì Hubert Ògúndé òun náà ti kọ́ lórin Yorùbá ronú ló wá jẹ́ kí n béèrè wípé ǹjẹ́ àmọ́ débì kan gẹ́gẹ́ bí ọmọ Yorùbá tá a ti máa ń ronú tá a ronú lọ síwájú tá a ronú padà sẹ́yìn tá a wòra wa tá a wò ibi tá a jókòó sí ibi tá a wà tá a ṣòdiwọ̀n fúnra wa sáà ń lọ wájú ni a bá ń padà sẹ́yìn. Nínú apá kìíní eléyìí tí mo ṣe tí mo ti ṣèlérí pé n ó ti tẹ̀ síwájú mo sọ̀rọ̀ nípa àwọn nǹkan kan mo mọ̀ pé ẹ ti ṣàṣàrò lórí ẹ̀ èyí náà dẹ̀ máa agree pẹ̀lú mi pé àwọn olóṣèlú àná àwọn olóṣèlú ìjẹta wọ́n ní impact nílẹ̀ Yorùbá ipa tí wọ́n nílẹ̀ Yorùbá bí eré bí àwàdà ó ti parí lẹ́yìn wọn ìkọ̀ọ̀kan tí wọ́n dálẹ̀ là ń padà wò ìkọ̀ọ̀kan tí wọ́n dálẹ̀ tá a wá ń padà wò ó kì í ṣe fún ìran Yorùbá mọ́ ó ti di fún gbogbo orílẹ̀-èdè Nàìjíríà ẹ má ti jẹ́ kí n fò nígbà tí mo kọ́kọ́ sọ̀rọ̀ nípa ẹ̀ mo sọ̀rọ̀ nípa ètò ẹ̀kọ́ mo sọ̀rọ̀ nípa iṣẹ́ ọ̀gbìn mo sọ̀rọ̀ nípa ètò ìlera. Now do you know wípé kọ́làjú tó dé dàbí alára làwọn baba ńlá baba wa tá a pè láwọn àgbà òṣèlú yìí àbí ká sọ pé láàrin ọdún 1950 sí 1960 ká tó gbòmìnira ilẹ̀ Yorùbá mọ̀ dúró ilẹ̀ Yorùbá mọ̀ nídàgbàsókè o ilẹ̀ Yorùbá mọ̀ jẹ́ àwòkọ́ṣe o ilẹ̀ Yorùbá mọ̀ jẹ́ envy of all nations gbogbo àwọn ìlú gbogbo àwọn region tó wà ní Nàìjíríà ni wọ́n envy wa ni wọ́n jowú wa because ìran Yorùbá lásìkò náà àwọn olóṣèlú wa ní time yẹn they are not competing with anybody in this country. Wọ́n compete pẹ̀lú àwọn olóṣèlú ilẹ̀ aláwọ̀ dúdú Áfíríkà bíi tiwọn wọ́n compete pẹ̀lú àwọn olóṣèlú látòkè òkun wọ́n compete pẹ̀lú àwọn orílẹ̀-èdè kan pẹ̀lú àwọn cities kan bíi Korea bíi South Korea bíi Japan bíi Malaysia bíi America bíi United Kingdom. Standard tí àwọn olóṣèlú ìgbà náà mú wọlé yìí nìyẹn ọ̀làjú táwọn olóṣèlú ìgbà náà mú wọlé yìí nìyẹn tẹ́ bá rántí dáadáa lára àwọn olóṣèlú tá à ń sọ yìí lọ́yà lọ́pọ̀ jù nínú wọn orílẹ̀-èdè United Kingdom ni wọ́n ti kàwé gbogbo ìrírí wọn lókè òkun ìdàgbàsókè tí wọ́n rí lókè òkun gbogbo ẹ̀ ni wọ́n mú wọlé yìí wá. Yes, now mo sọ̀rọ̀ nípa iṣẹ́ ọ̀gbìn nígbà yẹn nígbà tí mo kọ́kọ́ wá mo ti sọ̀rọ̀ lórí iṣẹ́ àgbẹ̀ láìmọye ìgbà nílẹ̀ Yorùbá lára ẹ̀ níbi tí mo ti sọ wípé àwọn Ọbáfẹ́mi Awólọ́wọ̀ mú màálùú wọ́n mú spẹ̀sì màálùú wá fún wa nílẹ̀ Yorùbá oríṣiríṣi nǹkan ni wọ́n ń sìn oríṣiríṣi nǹkan ni wọ́n ń gbìn láyé ìgbà yẹn. Now ọ̀pọ̀lọpọ̀ ìjọba tó ti wá ni wọ́n ti ṣe grant oríṣiríṣi fáwọn èèyàn láti jàǹfààní kí sí àgbẹ̀ ó lè gbèrú because anytime tá a bá ti ń sọ̀rọ̀ a mọ̀ sọ wípé orílẹ̀-èdè Nàìjíríà nìkan la ti ń fi ọkọ́ àtàdá roko iṣẹ́ àgbẹ̀ ti advance jọ àwọn ìlú tó ti lajú wọn ò kí ń lo ọkọ́ àtàdá láti dáko mọ́ ṣùgbọ́n bí tá a bá gbé làṣẹ o
àmọ́ wá béèrè wípé kíjọba ó tiẹ̀ ṣèrànlọ́wọ́ fún wa ká lè dáko. Lóòótọ́ ẹrú kan ní mo ní gbogbo ẹrú, ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn ló láǹfààní sáwọn grants yìí, sáwọn loans yìí, ṣùgbọ́n tó jẹ́ pọ́tọ̀ níbi tí wọ́n darí ẹ̀ gbà. Lo and behold, àwa kan sì jẹ́ olóòótọ́ tá a ṣetán láti dáko, tá a ṣetán láti sọ̀gbìn, tá a ṣetán láti ṣàgbẹ̀, ṣùgbọ́n tó jẹ́ pé apá kún wa nígbà tí ò sólùrànlọ́wọ́. Ìdí ni pé ṣé àgbẹ̀ lásìkò yìí ó nílò owó tó pọ̀ kéèyàn tó lè dáko yàtọ̀ sí lè tẹnu tiẹ̀ nìkan lè jẹ. Mo rántí dáadáa nígbà náà òbí orílẹ̀-èdè Malaysia, South Africa wọ́n máa ń wá sórílẹ̀-èdè wa náà, kì í sórílẹ̀-èdè wa nìkan náà máa ń wá sí South West, ẹ̀mí wọ́n máa ń wá sílẹ̀ Yorùbá láti wá mú spèsì nǹkan ọ̀gbìn, láti wá kọ́nà tá à ń gbà sọ̀gbìn wa. Do you know, àsìkò kan ti wà tí Malaysia tí wọ́n mú spèsì ẹ̀yìn ọ̀pẹ wa láti ibi lọ sọ́dọ̀ wọn. Lo and behold, lónìí orílẹ̀-èdè tí export epo jù lágbàáyé Malaysia ni number 1. Wọ́n mú spèsì tí wọ́n wá, wọ́n gba spèsì wa lọ. Now lágbàáyé number 1 ni wọ́n wà. Orílẹ̀-èdè Nàìjíríà ò sí ní number 1 to 10 tí ń export epo pupa. Lára ibi tí Malaysia ti ń rí ọrọ̀ ajé wọn, epo pupa wà ńbẹ̀. Nàìjíríà nìkan láti wojú mépo rọ̀bì nìkan gẹ́gẹ́ bí nǹkan àmúṣọrọ̀. Ilẹ̀ Yorùbá tá a ti ń dáko, tá a ti ń sọ̀gbìn, tá a ti ní ànító àti àníṣẹ́kù tẹ́lẹ̀, tá a ti ń jẹ àjẹyó àtàjẹsẹ́kù, ó wá débi tá a ti ń pariwo ebi, tá a ti ń sunkún ebi ń pa wá o, ebi ń pa wá o, ebi ń pa wá o. Now a wá ṣèwádìí kí ló fà á gan tí gbogbo àwọn nǹkan wọ̀nyí fi rí bẹ́ẹ̀. Sáwà lógun ayé ara wa ni, àbọ́lọ̀ ni ò fẹ́ràn wa ni, àbówó Ọlọ́run kó fìyà jẹ wá ni. Nípa tọlọ́run á wàá wò wípé Ọlọ́run fún wa nílẹ̀ ọlọ́ra, ilẹ̀ wa lọ́ra tó jẹ́ sẹ́ǹ pé bẹ́ẹ̀ bá ṣe concrete tí ẹ̀gbẹ́ díẹ̀ bá wà ńbẹ̀ nǹkan ó wù ńbẹ̀. Ẹ wà wọn títì wa káàkiri tí wọ́n ti tà, ẹ máa rí gbólọ́tún igbólósì. Lélẹ̀ tó túmọ̀ sí wípé kọ́lọ̀ǹgbọ̀n bá dá wa sáyé ń tiẹ̀ bí kálukú wá ṣe fẹ́ gbáyé ẹ̀ nírọ̀rùn, owó kálukú ló wà. Ọlọ́run fún alójú ọjọ́ tó dáa, ilẹ̀ orí, atẹ́gùn ọ̀fẹ́ jù, ooru òmú jù. Lélẹ̀ tó túmọ̀ sí wípé Ọlọ́run ti dá wa dáadáa, ó ti fún wa ní bá ṣe rìnrìn àjò ayé wa. Ṣùgbọ́n nígbà tó Ọlọ́run dá wa dáadáa, tó fún wa lójú ọjọ́ tó dáa, tó fún wa nílẹ̀ ọlọ́ràá, Ọlọ́run wá fi àwọn ọ̀tá tìran Yorùbá. Mo sọ̀rọ̀ nípa àwọn olóṣèlú àtijọ́ àtẹ̀yìntẹ́ ìpera yín lólóṣèlú lásìkò yìí. Ṣéṣẹ́ táwọn tàtijọ́ ṣe fún wa lẹ́ ń ṣe, ṣépa tí wọ́n là á lẹ̀ lẹ́ ń tọ̀, ṣé ìfẹ́ ìlú bíi tiwọn lẹ́yìn náà ní. N ti ń kojú wa lónìí, òní kọ́ ló ti bẹ̀rẹ̀. Àwọn Fúlàní fẹ́ràn jẹ kó, àwọn kinní kan yọ wá lẹ́nu, àwọn kinní kan yọ wá lẹ́nu, ó ti bẹ̀rẹ̀ látọjọ́ tó pẹ́. Bá a bá ti ráwó lọ́wọ́ dandan ní kárí síìkì. Àwọn ẹ̀yà Ìgbò wà nínú ẹ̀yà tó ń jowú wá ń gbà náà. Mo ti sọ̀rọ̀ sẹ́yìn nípa bí Nnamdi Azikiwe bó ṣe fẹ́ jẹ premier ní South West. Ọmọ Yíbò fẹ́ jẹ premier ní Eastern Region àti ní Western Region. Kó tó di pé àwọn Awólọ́wọ̀ àtàwọn ọmọ Yorùbá kan wọ́n yí lágbòdà ná. Láti ìgbà náà ló ti kángáre lọ sílẹ̀ Yíbò, láti ìgbà náà ló ti dúró gẹ́gẹ́ bí ọ̀tá wa. Kí ló dé tí mo fi sọ wípé
Ọlọ́run jẹ́ kí ọ̀tá ó dó tì wá ò ní pé àwọn ẹ̀yà Ìgbò yìí àwọn náà ni wọ́n kọ́kọ́ dìtẹ̀ gbàjọba. Kí ni tó dẹ̀ fà á? Òun náà làwọn nǹkan àmúṣọrọ̀ tá a nílẹ̀ Yorùbá tọ́wọ̀ wọ́n lójú. Meanwhile gbogbo àwọn regions yìí ló ní nǹkan àmúṣọrọ̀ tiwọn lọ́tọ̀ọ̀tọ̀. Tẹ́ bá ń sọ̀rọ̀ nípa ẹ̀yà Ìgbò ẹ̀ ń sọ̀rọ̀ nípa industrialization, ẹ̀ ń sọ̀rọ̀ nípa technology, ẹ̀ ń sọ̀rọ̀ nípa trade láì tí wọ́n nu. Pàpà síbẹ̀síbẹ̀ náà ilẹ̀ wọn ò dàgbàsókè kàkà kí wọ́n wá bèè lọ́wọ́ àwọn tí wọ́n ń so lórí wọn báwa ṣe ń bèè lọ́wọ́ àwọn tiwa báyìí. Wọ́n ìran Yorùbá gẹ́gẹ́ bí ọ̀tá ọ̀run ògbẹ́bọ. Now ìdìtẹ̀gbàjọbọ̀ ń wá wọ́n pọ̀ ọmọ Yorùbá wọ́n pa Haúsá. Agbóyèròsì ọ̀dà ààrẹ orílẹ̀-èdè tuntun. Òfin tọ́wọ́ kọ́ ṣe ni wípé káwọn ó pa regional government rẹ̀. Agbóyèròsì ló gbé wa lọ sí unitary system. Kí ló jẹ́ kó ṣe bẹ́ẹ̀ ni láti take over, láti take control of everything, resources wa kan manage it centrally. Àwọn Awólọ́wọ̀ ti wà lọ́gbà ẹ̀wọ̀n. Ká ní òsí lẹ́wọ̀n ká lórí òfin pamọ́ ni òun náà ó kú nínú ìdìtẹ̀gbàjọba tó gbẹ̀mí ọ̀pọ̀lọpọ̀ èèyàn nínú ilé ìtọ́pọ̀ olóṣèlú ilẹ̀ Yorùbá tí wọ́n ti pàdánù ẹ̀mí wọn, including Ládòkè Akíntọ́lá and many others. Now nígbà tẹ́lẹ̀ èèyàn wá àwọn ológun tí ọmọ nǹkan kan nípa ètò ìṣèlú, nípa ètò ìjọba, wọ́n wá jẹ gàba. Torípa Agbóyèròsì ti create avenue fún wọn. Ìtọ̀ wà lóṣèlú o, ìtọ̀ wà lórílẹ̀‐èdè Nàìjíríà. Káwọn gba ti bí, káwọn gba ti bí, káwọn kó pọ̀ mọ́ ti bí, káwọn wá jẹ gàba lórí ẹ̀. Ibi tí ṣòro ayé wa ti bẹ̀rẹ̀ nù. Gẹ́gẹ́ bí ẹ̀yà. Nígbà tó wá bẹ̀rẹ̀ bẹ́ẹ̀, my lovely brothers and sisters, ẹ̀mélòó ń lo fi ronú nípa ẹ̀? Ẹ̀mélòó ló fi rò wípé kí ló yẹ kó jọ́nà àbáyọ? Ṣé bá a ṣe máa bá a lọ leléyìí? Now tá a bá ń sọ̀rọ̀ nípa ilẹ̀ Yorùbá lásìkò tá à ń sọ̀rọ̀ yìí, àwọn òṣìṣẹ́ ìjọba ilẹ̀ Yorùbá inú tọ̀ìtọ̀ì ni wọ́n wà, wọ́n ń gbádùn dáadáa. Àkọ́kọ́ ni pé àwọn ni wọ́n ń gba sálárì tó lówúra jù. Ẹlẹ́ẹ̀kejì mo rántí dáadáa, bó bá ti dàkókò ọdún wọ́n gbà rẹsì, wọ́n gba gálọ̀nù òróró, oríṣiríṣi nǹkan ẹ̀bùn ni wọ́n máa ń gbà lọlé lẹ́yìn sálárì wọn. Àkọ́kọ́ nìyẹn. Ẹlẹ́ẹ̀kejì nípa àwọn òṣìṣẹ́ ìjọba nílẹ̀ Yorùbá láàrin oṣù wọn a máa ra ń jẹ tí wọ́n máa yọ díẹ̀díẹ̀, tí wọ́n máa yọ díẹ̀díẹ̀ nínú sálárì wọn láti san padà. Ọ̀pọ̀ nǹkan ìdẹ̀rùn ló bá wa ní South West àbí Western region àbí nílẹ̀ Yorùbá, politically, culturally, economically. Torí kíni? Torí pé àwọn tí wọ́n ń ṣòṣèlú tán ń ṣadarí wa ń gbà yẹn, tán lead wa ń gbà yẹn, wọ́n lead wa dáadáa. Ìfẹ́ ọkàn, ìfẹ́ ìlú ni wọ́n fi lead wa. Kódà bí tẹ̀yìn tàsìkò yìí o, tó jẹ́ pé ìfẹ́ ara yín lẹ́yìn fi lead wa, ntẹ́ ìfẹ́ lẹ̀ ń ṣe. Ọ̀nà láti kó ọrọ̀ ayé jọ nìkan ló jẹ yín lọ́kàn. Kí ló fẹ́ jàǹfààní ìlú? Kó fi gbogbo ara kan yín dáindáin. Àwa béèrè wípé àwọn tẹ́lẹ̀ pè ní mẹ́ńtọ̀, àwọn tẹ́lẹ̀ pè láṣíwájú, tẹ́lẹ̀ rí gẹ́gẹ́ bí àwòkọ́ṣe, ṣé bí wọ́n ṣe ṣe lè ṣe èyí?
as in ṣé bí wọ́n ṣe ṣètò olúlẹ̀ yìí ṣe ń tó yìí ọ̀pọ̀lọpọ̀ àwọn àgbà tí mò ń sọ yìí kú kò sí billions of naira lákàntì wọn. Alhaji Lateef Jákàndé gómìnà ìpínlẹ̀ Èkó lásìkò ìgbà tí mò ń sọ yìí ẹ ò sábà lè mọ̀ wípé bàbá ti jẹ gómìnà rí kò kó ọrọ̀ ayé jọ. Mo rí bàbá yìí lọ́dún 2012 nígbà tí wọ́n ṣayẹyẹ June 12 ní June 12 2012 ní Lagos House of Assembly. A whole former governor of Lagos State. Baba came with a Maxima car. Security níwájú, bàbá àti ìyàwó wọn jókòó sẹ́yìn. Ọlọ́pàá kan ṣoṣo níwájú, bàbá àti ìyàwó wọn jókòó sẹ́yìn. Ká ní bàbá rọ́wọ́ òlú sápò bíi tàwọn tàsìkò yìí, Maxima kọ́ ni bàbá ó gbé wá síbi ẹ̀yẹ bẹ́ẹ̀. Bulletproof cars wọn ò tó convoy ni bàbá ò tó convoy káà ẹyọ kan péré náà gbé wá. Ìyẹn jẹ́ àpẹẹrẹ òṣèlú àǹtàbá ń sọ̀rọ̀ nípa àwọn gómìnà tí wọ́n ṣe iṣẹ́ akin tí wọ́n ṣe iṣẹ́ dáadáa nílẹ̀ Yorùbá. Ọ̀kan pàtàkì ni Alhaji Lateef Jákàndé. Lọ wo iye estate tó tọwọ́ bàbá yẹn wò nípínlẹ̀ Èkó, lọ wo iye iléeṣẹ́ ìdàgbàsókè, lọ wo iye iṣẹ́ ìdàgbàsókè ọ̀pọ̀lọpọ̀ iléeṣẹ́ ló tọwọ́ wọn lálẹ́ o. Alhaji Lateef Jákàndé ló ṣèdásílẹ̀ rédíò Lagos television. Láyé ìgbà yẹn wọ́n tó ní Lagos Weekend Television LWTV. So ẹ̀yin tẹ́ ẹjọ́ lóṣèlú wa ẹ̀ ń ṣèlú ni àbẹ́ ń jẹ̀lú. Ọ̀nà méjì ló pín sí. Ẹni tí yóò ṣèlú ò ní jẹ̀lú, ẹni tí bá ti ń jẹ̀lú ò ní ṣèlú. Méjèèjì ló nítumọ̀, méjèèjì ló látúbọ̀ tán. Ẹni tí bá ń ṣèlú alẹ́ látúbọ̀ tán wọn. Títí láé ní làtúbọ̀ tán tí wọ́n. Òjèlú ní limited time. Wọ́n kó ọrọ̀ ayé jọ lóòótọ́, ṣùgbọ́n láti ná ọrọ̀ ayé tí wọ́n kó jọ ohun yóò jẹ́ ṣòro. Àwọn Alhaji Lateef Jákàndé pẹ̀lú ìfọ̀kànbalẹ̀ ni wọ́n fi ń gbélé wọn. Awólọ́wọ̀ bàbá Ìkẹ́nẹ́ ni bàbá padà sí. Pẹ̀lú ìfọ̀kànbalẹ̀ ló fi ń gbélé ayé ẹ̀ kó tó di pọ́ lọ́jọ́ dé. Majority ẹ̀yin tẹ́ ìpẹ́ra yín lólóṣèlú lónìí láti lọ sílùú abínibí yín ìmọ̀ ń di wàhálà o. Láti rìn lójú ọ̀nà kẹ́ ẹ wá ní gíláàsì sílẹ̀ ìmọ̀ ń di wàhálà. Alhaji Lateef Jákàndé lọ́dún tí mo sọ yẹn 2012 June 12 bàbá ò lo tinted glass. Wọ́n bá lo tinted glass ní láǹfààní àti rí wọn. So láwa ń béèrè lọ́wọ́ yín pé àwòkọ́ṣe yín nìyẹn bọ́ yín ò ṣe báwọn ṣe ṣe. Gbogbo àwọn tẹ́ ń kó jọ lónìí yìí kí lẹ́ padà fi ṣe at the end of the day. Ọ̀pọ̀lọpọ̀ gómìnà ló ti kú, like I said, including ilẹ̀ Yorùbá. Lamade Shinoda, Alao Akala ńkọ́, gómìnà Ajímọ̀bí dà, níbo ni wọ́n wà? Gẹ́gẹ́ mo yẹ sọ, ọ̀pọ̀ gómìnà ńlẹ̀ Yorùbá ló ti lọ. Olúṣẹ́gun Àgàgù ńkọ́, lílé tó túmọ̀ sí wípé kò sẹ́ni tó wá sáyé láàrin yín tí ọ̀dọ̀ ta sáyé. Aṣiwèrè ń kó ọrọ̀ jọ láì mẹ́ni tí yóò na.
kò sí nínú yín tó lówó tó ọba Sólómọ́nì, ṣùgbọ́n bó ṣe lówó tó náà ńgbà tọ́jọ́ dalẹ̀ ntọ́sọ ni wípé asán ni gbogbo ilé ayé yìí àti òmùlẹ̀ mú fò. Ó ní mo wọ́gbọ́n mo rí, mo wá ìmọ̀ mo rí, mo lágbára, mo níyàwó, mo ní àlè tó pọ̀. Ó tún wá sọ débì kan, ó ní mo fi ire ayọ̀ dán ọkàn mi wò, mo fi ọtí wáìnì ṣe ikùn mi lọ́ṣọ̀ọ́, gbogbo tójú mi ń fẹ́ pátápátá ni mo fojú, gbogbo ntọ́kàn mi ń fẹ́ ìmùfì kankan dù ú, mo ṣàdágún omi tó tóbi, mo kó fàdákà àti wúrà jọ púpọ̀, àti wá àtẹ̀yìn, òpin gbogbo rẹ̀ asán ni àti òmùlẹ̀ mọ́fò. Ó ní tí n bá rántí wípé gbogbo tí mo ní wọ́n fi ilẹ̀ lọ́jọ́ kan, ta ló wá mọ̀ bóyá ọlọ́gbọ́n ní fi ilẹ̀ fún ni, ta bá ṣí èrè, but unfortunately òní yóò dogun gbogbo làálàá mi tí mo kó jọ lábẹ́ oòrùn, asán ni èyí pẹ̀lú. Ó ní èrè kan ṣoṣo tó ń ní náà ni tó ń bá jẹ àtẹlẹ́ tó ń bá mu. Ìtumọ̀ èyí ni pé mo jẹ nínú làálàá mi. Ẹ̀yin olóṣèlú wa, well, ẹ ní sùúrù, ẹ fún mi ìṣẹ́jú méjì péré. NDT Clearing Freight and Logistics, iṣẹ́ wọn dára, ọ̀tá sọ̀sọ̀ wọn kárí ayé. NDT Clearing Freight and Logistics, bá a ṣe kárí ayé bẹ́ẹ̀ ni òye iṣẹ́ yé wa. Cargo services wá dúró tán láti Nàìjíríà, a ó bá yín gbé nǹkan ránṣẹ́ sí àwọn èèyàn yín ní Europe, UK, US, Canada, Asia, lọ bẹ́ẹ̀. Gààrí, epo pupa, ẹ̀gúsí, ẹja gbígbẹ, ìgbín, irú, àpọ̀n, aṣọ, ìlẹ̀kẹ̀, àwọn ìwé tó ṣe pàtàkì àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Kò tán síbẹ̀, NDT Clearing Services lékè téńté, àṣẹ tó ń tẹ̀jọba tá a gbà ó mú àwọn èèyàn yàn wá láàyò láti port. Ọwọ́ kan ni NDT á clear kọ̀ńténà yín jáde fún yín, bó ṣe kọ̀ńténà tó kún fún káà lóríṣiríṣi tàbí ohun mìíràn. Àwọn òṣìṣẹ́ wa kọ̀ lálá, professionalism wa kò lẹ́gbẹ́. NDT doorstep delivery service náà ò gbẹ́yìn níbikíbi lágbàáyé. Àwa gbé ọjà yín fún yín lẹ́nu ọ̀nà yín. NDT tún bá ní ìrajà product sourcing, ìyẹn ni pé à ń ràn yín lọ́wọ́ láti ra ohun tí ẹ fẹ́, à á sì fi ránṣẹ́ sí yín ní kánmọ́ kóbó. Ní NDT Clearing Freight and Logistics, akájú ẹ̀ àtò àlétò iṣẹ́ wa yàn ó yanjú lówó péréte. Ẹ máa bọ̀ lórí iléeṣẹ́ NDT ní nọ́mbà 22 Latif Salami Street, Ajao Estate, Ikeja, Lagos. A sì tún ní ẹ̀ka káàkiri orílẹ̀-èdè Nàìjíríà. Ẹ bá wa sọ̀rọ̀ 0818-231-1480 àti 0912-907-4004. Bákan náà, iléeṣẹ́ NDT lókè òkun wà ní Toronto, Canada. Please call +16472895364. Website www.ndtfreights.com. NDT Clearing, Freight and Logistics. Assure delivery. Mo kí gbogbo etí tó ń gbọ́ wa nílé, mo sì kí gbogbo ojú tó ń wò wá nílé pé ojú tẹ fi ń wò wá ò ní fọ́, etí tẹ sì fi ń gbọ́ wa ò ní di. Orúkọ tèmi ni Godwin, tí gbogbo ẹ̀yin èèyàn mọ̀ sí Ìyá Ìjẹ̀bú. Gẹ́gẹ́ bí ẹ ṣe mọ̀ ní ìṣe wa, wípé ìlera yín òun ló jẹ wá lógún. A tún ti dé bí a ṣe ń dé o. Gbogbo ẹ̀yin tí ẹ ní ìṣòro tó jẹ́ pé ọkùnrin tó dàbí obìnrin nínú ilé, ọkùnrin tí ò lè ṣojúṣe ẹ̀ pẹ̀lú ìyàwó ẹ̀, ẹ kàn sí iléeṣẹ́ Godwin. Ẹ̀yin tó jẹ́ pé pépà lẹ máa ń kà lálẹ́, ẹ má ka pépà bò, ẹ kàn sí wa. A ní pákéjì oríṣiríṣi fún yín, a ní 3-in-1, a ní 2-in-1 fẹ́yìn ọkùnrin tó lè jẹ́ kẹ́ tó máa jẹ́ kẹ́ ṣe bó ṣe yẹ kẹ́ ṣe. Bákan náà ni ìṣòro tí a ń pè ní arthritis yìí ó ń ṣọkùnrin ó ń ṣobìnrin, orúnkún ríro, ìbàdí ríro, ọrùn ẹsẹ̀ ríro, ẹlòmíì ó lè jẹ́ osteoarthritis lónìí, ẹlòmíì rheumatoid arthritis, ẹlòmíì ìjẹ̀rẹ̀ kò ní lè bẹ̀rẹ̀ mú nǹkan lẹ̀, ẹlòmíì ò lè bẹ̀rẹ̀ kírun, ó ṣeé ṣe kó jẹ́ sciatica ni, ó ṣeé ṣe kó jẹ́ lumbar spondylosis ni, ẹlòmíì ìbẹ̀rẹ̀ arthritis ni. Tó bá ti di pé ìbàdí ń wọ́ ẹ̀ ò lè bẹ̀rẹ̀, ẹlòmíì orúnkún ríro, ẹlòmíì ẹsẹ̀ á máa gbóná, ẹlòmíì àpapọ̀ rẹ̀ á máa gbóná, ẹlòmíì ẹsẹ̀ á máa gbọ̀n, ẹlòmíì ara á máa tá, orí á máa tá, àpapọ̀ ara á máa tá. Ẹ kàn sí iléeṣẹ́ Godwin Ìyá Ìjẹ̀bú. Ẹlòmíì ò lè fojú ọwọ́ ẹ̀ báyìí, gbogbo ọwọ́ á máa ró. Gbogbo ẹ̀yin tẹ́ tí ń lò náà ẹ máa jẹ́rìí sí. Ẹ kàn sí iléeṣẹ́ Godwin Ìyá Ìjẹ̀bú. Bákan náà ni àwọn èèyàn tó ń tọ̀ ìtọ̀ àtọ̀jù yìí ó ṣeé ṣe kó jẹ́ pé prostate enlargement ni. Fún ẹ̀yin ọkùnrin tẹ́ ti lé lọ́mọ 40 ọdún tẹ́ bá ní prostate enlargement, ẹ
ẹ lè máa tọ̀ léraléra, ẹlòmíì ò lè rí tọ̀tọ̀ rárá, ẹlòmíì ìdẹ̀rẹ̀ tó bá fẹ́ tọ̀ á máa ní ìrora, ẹlòmíì ìdẹ̀rẹ̀ kó tó débi tó máa tọ̀ sí tọ̀ ìtì máa jábọ́, ṣùgbọ́n obìnrin ní á máa tọ̀ léraléra kó tó débi tó máa tọ̀ sí tọ̀ ìyá ti máa jábọ́. Ó ṣe é ṣe kó jẹ́ weakness of bladder làwọn ní, àbí kó jẹ́ infection, àbí kó jẹ́ diabetes insipidus tí a mọ̀ sí àtọ̀gbẹ. Ìyẹn náà lè fà á ká máa tọ̀ púpọ̀ jù. Ẹ kàn sí iléeṣẹ́ Godwin Ìyá Ìjẹ̀bú. Èyíkéyìí tó lè fà á kẹ́ ẹ máa tọ̀ púpọ̀ jù, ara iṣẹ́ wa ni, lára iṣẹ́ tèmi jogún látọ̀dọ̀ bàbá mi. Àtọ̀jú yín gbogbo ẹ̀ ó sì padà sí àyè ẹ̀ bó ṣe tó àti bó ṣe yẹ. Bákan náà ni àwọn tó ní hepatitis, ooru inú ẹ̀dọ̀ ni. Ṣùgbọ́n tí hepatitis bá ti pẹ́ lára, ó lè ba ẹ̀dọ̀ jẹ́, ó lè fà á kéèyàn ní enlarged liver, ó dẹ̀ lè fa oríṣiríṣi ìṣòro sí ẹ̀dọ̀ yẹn. Ẹlòmíì á máa ní àmì bí kínú máa dùn, bí kójú máa pọ́n, kítọ̀ ẹ̀ máa pọ́n. Ẹlòmíì dẹ̀ kò ní rámì rárá, bóyá lọ ṣàyẹ̀wò wá kàn sọ fún pé ó wà positive, ẹ kàn sí wa. Ẹlòmíì dẹ̀rẹ̀ ó lè jẹ́ liver cirrhosis lòun ní, èyíkéyìí tí ẹ ó ìbàjẹ́, ẹ kàn sí iléeṣẹ́ Godwin Ìyá Ìjẹ̀bú. Bí mo ṣe sọ̀rọ̀ yìí tẹ́ ní prostate, ó jẹ́ prostate enlargement ni, ó jẹ́ prostate cancer ni, ẹ kàn sí wa. Pẹ̀lú ògo Ọlọ́run ẹ ní rí bákan náà mọ́. Mo ti sọ fún yín gbogbo ìṣòro yòówù kẹ́ ní, ewé àti gbòǹkan mélé tí àwọn bàbá wa ń lò láyé àtijọ́ tá a ti gbé kalẹ̀ lọ́nà ìgbàlódé tó sì ṣe bẹbẹ lágbára, òun là ń lò fún ọmọdé àti àgbà. Ẹ kàn sí wa, ẹ ní kábàámọ̀ pẹ̀ ṣe bẹ́ẹ̀. Ẹ̀rọ ìbánisọ̀rọ̀ mi ni 08033034777 08033034777. Ẹ bá wà l'Amẹ́ríkà, kí ẹ wà ní Spain, kí ẹ wà ní UK, ibikíbi tí ẹ bá wà, ó jẹ́ Canada ni, ó lè jẹ́ Port Harcourt ni, ó jẹ́ Abuja ni, ibikíbi tí ẹ bá wà, ẹ kàn sí iléeṣẹ́ Godwin Ìyá Ìjẹ̀bú. Ẹ bá mi sọ̀rọ̀ lórí WhatsApp, ẹ lè pè mí, ẹ lè fi voice note lẹ̀, ẹ lè fi message lẹ̀ lórí WhatsApp, máa dá yín lóhùn bó ṣe tó àti bó ṣe yẹ. Gbogbo ibi tí ẹ bá wà lè gbòógì wá máa dé, ẹ sì ní kábàámọ̀ pé ẹ kàn sí iléeṣẹ́ Godwin Ìyá Ìjẹ̀bú. Ẹlòmíì apákan ara ẹ̀ á máa kú, kí ló ń fà tápákan ara fi ń kú? Ẹ kàn sí wa, ẹ máa mọ̀. Ẹlòmíì ọrùn àdédé máa steve, ẹlòmíì àyà ló máa dùn, ẹlòmíì ẹ̀gbẹ́ ló máa dùn, ẹlòmíì á máa wúkọ́, ó lè wúkọ́ kókó ti wà lẹ́nu ẹ̀ tipẹ́tipẹ́ tí ò sì ní lọ. Ẹlòmíì ìjẹ̀lẹ̀ ó máa ní ìṣòro àti breathe in oxygen, breathe out carbon dioxide. Àwa máa ní ìṣòro, á máa ní kàtà gbogbo ìgbà. Kí ló ń fà? Ó ṣeéṣe kó jẹ́ asthma ni, ó ṣeéṣe kó jẹ́ bronchitis, ó dẹ̀ ṣeéṣe kó jẹ́ pneumonia cough ìwọ ní. Tó bá ti kàn sí wa, èyí tó bá jẹ́ nú ẹ̀ ló máa determine irú egbògi tá a lè kẹ́ra láti lè ṣe wa. Ẹ ṣe mọ̀, mo ti sọ fún yín o, ẹ̀rọ ìbánisọ̀rọ̀ wa 08033034777. Iléeṣẹ́ Godwin last but not least ni pẹ̀lú agbára Ọlọ́run. Remember, if it is not Godwin, it can never be like Godwin. I used to tell you, health is something to be treasured. Ire o. Awikonko Development Fans Club, ilé aláyọ̀, ilé wa. Awikonko Development Fans Club, ilé aláyọ̀, ilé wa. Ẹgbẹ́ tó dúró fún ìdàgbàsókè àti tẹ̀síwájú èdè àṣà àtún àjogúnbá ilẹ̀ Yorùbá. Ẹgbẹ́ tó fẹ́ ìrẹ́pọ̀ gbogbo ọmọ Yorùbá tó tún gbé àṣà àti ṣe Yorùbá lárugẹ. Awikonko Development Fans Club, ilé aláyọ̀, ilé wa. Awikonko Development Fans Club Worldwide, ẹgbẹ́ tí kò rọ̀gbọ̀kú lé ìjọba, ẹgbẹ́ tó dúró fún ìdàgbàsókè àti ìtẹ̀síwájú èdè àṣà àtún àjogúnbá ilẹ̀ Yorùbá pẹ̀lú àtìlẹ́yìn gbajúgbajà pèdèpèdè ní àkàndá ọ̀rọ̀. Awikonko, ẹgbẹ́ tó ń fẹ́ ìrẹ́pọ̀ gbogbo ọmọ Yorùbá, ẹgbẹ́ tó ń gbé àṣà àti ṣe Yorùbá lárugẹ, ẹgbẹ́ tó dúró láti ṣàtìlẹ́yìn tó gbọ̀ngbọ́n fún àkàndá ọ̀rọ̀ Awikonko àti àwọn ètò rẹ̀ káàkiri àgbáyé. Àǹfààní wà láti darapọ̀ mọ́ wa. Ẹ bá wa sọ̀rọ̀ lórí WhatsApp nìkan, ẹ lè pè wá, ẹ lè send text message tàbí voice note pẹ̀lú àwọn nọ́mbà wọ̀nyí: +234 8053270136 tàbí ààrẹ ẹgbẹ́ Adéolú Adékọ́lá lórí +17048912729. Awikonko Development Fans Club Worldwide, ilé aláyọ̀ nílé wa. Eri la kuta rẹ kẹsẹ, ẹfọ ló kú tiwotiwo, ògbólógbò àtàjọ kú tòun tẹ wúrà pa lọ́rùn. Lọ́dún bá fọ́ mi là, lọ́dún tí wọ́n fi àtàkùn rẹ̀ láyé, tí wọ́n fi ògèdè gbó rẹ̀ lọ́rùn. Ó ní ìyẹn ó ní mo gbọ́, ó ní gbígbọ́ tí mo gbọ́,
olórí mi ni ò jẹ́ jẹ́ wọn. ibi tójú rí àyà mi ni ò gbé. ẹnu ọ̀gbọ́dọ̀ sọ lọ wà yìí o. mo kí pé káàbọ̀ padà Akandora Awikonko náà ló kọ́ mi lórí ètò ibi tá a ti ń bára wa sọ̀rọ̀ gẹ́gẹ́ bí ọmọ ìyá kan náà ilé tí mo pè ní Yorùbá Ronú apá kejì. now mo ti sọ̀rọ̀ nípa oríṣiríṣi nǹkan tí àwọn olóṣèlú àná ṣe ilẹ̀ fún wa but unfortunately bí wọ́n ṣe ṣètò ìgbésí ayé wa dáadáa tí wọ́n pilẹ̀ rẹ̀ dáadáa níbi tí ògbé yẹ kọ́ mọ aláṣọwọ́ mọ wàkísà kọ́mọ ẹlẹ́ran wọ́n máa jẹ egun wọ́n plan ẹ̀ dáadáa ó gúnrégé yá wọ́n lànà yẹn kalẹ̀ wọ́n dẹ̀ ń tọ̀ ọ́ ṣùgbọ́n láti ìgbà tí àwọn ológun ti dìtẹ̀ gbàjọba lọ́pọ̀lọpọ̀ nǹkan tí wọ́n ṣe lẹ̀ fún alẹ́ Yorùbá ló ti di àjùmọ̀ni ló ti di torílẹ̀-èdè Nàìjíríà wọ́n kọ́ Yorùbá House sí United Kingdom sí London but lo and behold ní Nàìjíríà tọ̀nù sí Nigeria Embassy ní London lénìí WNTV wa ni wọ́n yí padà sí NTA lónìí àwa la kọ́ National Theatre ó ti di ti Nàìjíríà wọ́n sọ di National Theatre. Can you imagine that? Àkó Standard Stadium wọ́n gbà fún Nàìjíríà First Radio wọ́n tọ̀nù ẹ̀ sí Radio Nàìjíríà kí ló bí owó ni àwọn ìyà tó kù ń jowó wa ẹnì kò lè mọ gbádùn kàkà kẹ́yìn nìkan mọ gbádùn àyà da gbogbo ẹ̀rú ni àfọ lójú papọ̀ ẹ̀jẹ̀ àpò papọ̀ tẹ̀ bá wò dáadáa tẹ́ ẹ bá rí ọdẹ tí ń pé ẹja máa pẹran tá a bá pàjọ ká máa papọ̀ ọdẹ tí ò trust ara ẹ̀ ni o ọdẹ tí ò nígbàgbọ́ pé bóyá òun ọ̀rẹ́ ran pa kọ́mọ̀ bá lọ lọ́wọ́ òfo ni yóò máa pe ẹni ọwọ́ rẹ bá dẹ lónìí ẹja pin ọ̀la lè jẹ́ tòun ọ̀lẹ́ ni máa fẹ́ daṣẹ́ pọ̀ lóòótọ́ àwọn baba ńlá baba wa lọ́nà ìran rẹ ni lọ́wọ́ láyé àtijọ́ bíi àáró ọ̀wẹ̀ ẹ̀bẹ̀sẹ́ àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ ṣùgbọ́n ẹjẹ́ àkó papọ̀ ká pín ẹ̀ ń bá ní kékeré ni o ní máa ń yá sí lẹ́nu jù ẹni ọba níní ńlá tọ́dẹ̀ trust púpọ̀ rẹ̀ tọ́dẹ̀ mọ̀ pé orísun púpọ̀ ń wò ní gbẹ irú àwọn èèyàn bẹ́ẹ̀ wọ́n yìí fẹ́ kẹ́ ẹ bá wọn dá nǹkan pọ̀ wọ́n á ní kọ́lọ́mọ́ gbọ́mọ̀ ìyá ẹ̀ kí kálukú ṣòwò tiẹ̀ lọ́tọ̀ọ̀tọ̀ kọ́ mọ iyèrè tí yọ jẹ ṣùgbọ́n àwọn èṣù lẹ́yìn ìbejì tó dó tiwa ń kọ́ wọn ò ní jẹ́ ká lọ bẹ́ẹ̀ wọ́n gba gbogbo àwọn nǹkan wọ̀nyí wọ́n gbà á sórílẹ̀‐èdè Nàìjíríà ó wá di tàpapọ̀ látìgbà náà nílẹ̀ Yorùbá ti ń jò rẹ̀yìn bí omi ọkà ilẹ̀
ilẹ̀ Yorùbá ń lọ́pọ̀lọpọ̀ ogun ti ṣẹlẹ̀ ìdìtẹ̀gbàjọba ilẹ̀ Yorùbá ló ti wáyé tàbí kí n sọ pé ilẹ̀ Yorùbá wọ́n ti pààyàn jù ilẹ̀ Yorùbá gan ló ti wáyé lẹ́yìn ẹ̀ wẹ́ẹ̀tì ẹ̀ ilẹ̀ Yorùbá ló ti wáyé bàbá tún ti ń gbìyànjú láti kó jọ wọ́n tún gbìyànjú láti tún bá wa dàrú láti túká ká má bàa wà nísinmi ká má bàa tètè lọ wájú ká lè bá àjọ dọ́gba ká lè jọ jẹ́ dọ́gbandọ́gba kàkà kọ́ jẹ́ tiẹ̀ kọ́ yà gbófo onílé òfò àlejò ńlá fi bára wa ń pòyíṣàn bí tá a bára wa. My dear brothers and sisters, èyí tẹ́ ẹjọ́ lóṣèlú wa lónìí protest tó wáyé ní 2020 EndSARS protest àwọn tí wọ́n bẹ̀rẹ̀ rẹ̀ wọ́n nínú tó dáa wọ́n lọ́kàn tó dáa àṣejù àwọn ọlọ́pàá tán pera wọn ní SARS lọ́pọ̀ jù ló dé gògóńgò àwọn èèyàn wọ̀nyí tí wọ́n fi dìde lójijì làwọn ẹ̀yà tá a wí tún padà já hijack máwọn tó ní good intention lọ́wọ́ ìgbà náà ló di burn Lagos down if you see Sanwó-Olú if you see Tinubu kí lè sì ta jẹbọ ńbẹ kí lè rí ta jẹbọ ńbẹ òun náà ni wípé wọ́n mọ̀ dáná sun gbogbo ìpínlẹ̀ Èkó bí BRT ti ń suná lọ́tún ló ń suná lọ́sì Sanwó-Olú ògùn BRT Bọ́lá Tinubu ògùn BRT ṣùgbọ́n ní tìǹ tó bá ti jẹ mọ́ ti Yorùbá bíbàjẹ́ ni dídàrú ni wẹ́rẹ́wẹ́rẹ́ eléyìí òun láti dé ètò ìdìbò tó wáyé ní 2023 àwọn ẹ̀yà ẹ̀ ò fẹ́ràn wa wọn ò sọ́pọ̀tì wa wọn ò bá wa ṣe now nínú ìdìbò ọ̀hún wọn ò dìbò fúnra Yorùbá wọn ò dìbò fọ́mọ Yorùbá kò sí ní tó báàdì tí kálukú bá ní ẹni tó fẹ́ dìbò fún ṣùgbọ́n nínú ìkórìíra ọkàn wọn wọn ò dẹ̀yìn lẹ́yìn wa àṣìṣe tó wà ń bẹ̀ ni pé ìwọ́n tó wájọ́ ọmọ Yorùbá náà wà nínú àwọn tó ń ṣàtìlẹ́yìn fún wọn bọ́n bá ti ṣe hele ó ti bá wọn gbé ó ti bá wọn kó ó ti bá wọn fẹ́ lójú ló jẹ́ kí n máa sọ fún ọ wípé orísun nìdí omi o gbòǹgbò lókun ẹ̀mí igi kò sórísun kankan ju ìran Yorùbá lọ kò sórísun kankan ju ẹ̀yà Yorùbá lọ my darling brothers and sisters think Yorùbá first jẹ́ kí ẹ̀yà Yorùbá ìran Yorùbá kó jó lórí èrò ẹ kó jẹ́ ní yọ́ kọ́kọ́ wà lórí ẹ̀mí rẹ nínú gbogbo nǹkan tó bá ń rò kò sí ẹ̀yà kankan tó fẹ́ràn ẹ̀yà kejì Ògbóni Báyọ̀ Adégbóyèga ni ó ní ẹ̀yà kan wo ẹ̀yà kejì à ń wora wa bí orogún a ò wora wa bí alábàáṣiṣẹ́pọ̀ fún rere meanwhile ó yẹ kájọ lájọṣepọ̀ àjọsọpọ̀ káwọn ilé ọmọ dàgbàsókè káwọn ilé ọmọ dàgbàsókè káwọn náà ọmọ dàgbàsókè bó ṣe yẹ ká ṣe ṣèlú nìyẹn ṣùgbọ́n owú ó fa gbogbo wa sẹ́yìn Yorùbá ẹ ronú o èyí tí ẹ wá wà nípò òṣèlú ǹjẹ́ ẹ ro Yorùbá ǹjẹ́ ẹ ro ọ̀rọ̀ Yorùbá gẹ́gẹ́ bí àkọ́kọ́ kí ni ń pàtì yín kí ni tẹ́ ẹ fẹ́ fílẹ̀ nígbà tí ẹ bá lọ tán bóni ṣe rí kọ́lọ̀ láórí o ẹ wà nípò lónìí ta ni yóò wà níbẹ̀ lọ́la bẹ́ẹ̀ bá lọ tán kí la sọ lẹ́yìn yín ó wà very very important well àkàndá ló rọrùn lẹ́nu bíi tejò ọ̀tán lẹ́nu ó kùnkùn ilẹ̀ Yorùbá jẹ́ ilẹ̀ tí ọrọ̀ ajé ibẹ̀ dáa because lára nǹkan tó ní àwọn ẹ̀yà tó kù lára ni pé àwa la ní bèbí odò
tá a ti ń kẹ́rù wọlé sórílẹ̀-èdè Nàìjíríà àwa la ní bọ́dà tó súnmọ́ West African countries, àwa náà la ní international airport. Gbogbo àwọn nǹkan wọ̀nyí ó jẹ́ n tó mú ọ̀tá wá fún wa. Yorùbá sì ní bí orí dání sí là á gbé, Ọlọ́run Elédùmarè kò ní fi wá sílẹ̀. Like I said, think Yorùbá first. Ilẹ̀ Yorùbá ò ní dàrú o, orílẹ̀-èdè Yorùbá ò ní bàjẹ́ o. Ẹ má gbàgbé ayẹyẹ ọjọ́ ìbí mi Sunday yìí náà ni, yes, ọjọ́ Sunday yìí náà ni. Màá ṣètò specially tó bá ti ń dago 8 Nigeria time, 8 p.m. Nigeria time ní Sunday yìí August 18, Sunday yìí gangan August 18, níbi tí mo ti máa celebrate birthday mi in a special way, because Yorùbá sọ pé ní tí ọmọ àjò kì í jìnnà sónílù, n ò máa jó, aláìní ni mí, tálíkà ni mí ṣùgbọ́n mo fẹ́ ní radio station, mi ò ní owó ṣùgbọ́n mo ní Ọlọ́run, mo dẹ̀ lẹ́yìn èèyàn kọ̀ọ̀kan tọ́lọ́run rán sí mi. So mo fẹ́ ṣe online fundraising níbi tí mo ti ṣèkówó jọ lórí ìtàkùn ayélujára. A máa ṣe lórí Facebook live, YouTube live, TikTok live àti lórí WhatsApp. Orí Facebook Awikonko live, orí YouTube Authentic Yoruba TV, orí TikTok Àkàndá Ọ̀rọ̀ Awikonko, orí WhatsApp +234 915 147 9599 +234 915 147 9599. Ibi tá a ti máa láǹfààní láti jọ sọ̀rọ̀ nìyẹn lágbára Ọlọ́run. Kọ́lọ̀ wọn dá mi sí kó dẹ̀yìn náà sí ju ọjọ́ Sunday yìí lọ lágbára Ọlọ́run. Ẹ láìkẹ́ follow page mi lórí Facebook lẹ́ẹ̀kan sí Awikonko live. Ẹ subscribe sí YouTube channel mi Authentic Yoruba TV. Bẹ́ẹ̀ bá wá ní nǹkan pàtàkì tẹ́ ẹ fẹ́ kájọ sọ, ẹ já sọ̀rọ̀ lórí WhatsApp +234 904 851 9362 +234 904 851 9362. Àánú Olódùmarè ò ní fi sílẹ̀, mi ò ní wáyé tì, ẹ̀yin náà ò ní wá mi tì, kájọ fà ìkú dégbéra. Ó dàbọ̀.